ẹ̀yin alfa àwọn ọmọ ìyá yín kan nínú ẹ̀sìn wọn ní disappoint àwọn pẹ̀lú debate kí n tó sọ nǹkan kan náà ẹ kọ́kọ́ bá mi wo fídíò yìí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ dẹ́kun yìí bóyá àwa tí a wo debate mùsùlùmí àtàwọn ẹlẹ́bọ lánàá ìmọ̀ bóyá àwa kan wò ní ọ̀dọ̀ tèmi ní opinion tèmi gaskiya ní tẹ́ ṣe ń ṣe debate really jẹ́jọ́ àwọn mùsùlùmí. Wọ́lá ẹ̀dẹ̀ ṣe mí gan nítorí kí n lè wá debate yẹn wò mo pa tó yẹ kí n ṣe tì àsìkò tó yẹ kí n sùn mo fi sílẹ̀ kódà kí ní àfẹ́ tì mí láàárọ̀ níjọ́ kejì wọ́n láti pẹ́ jí rí mo pẹ́ sùn inter expect ó kọ́lẹ̀ mú fún wa o àyàfi ẹni tó bá ní ìfòdòdó nìkan ló kù ló máa ní ní tẹ́ṣe yẹn ó lọ ní tẹ́ṣe ò lọ kò ẹjọ́ wájú lójú gan mi fẹ́ ló ọ̀rọ̀ tí ò dáa ní tẹ́ expect kọ́lẹ̀ fún wa tí wọ́n ti ń dùn yìí pé ẹ máa gba ọ̀rọ̀ yìí kú lẹ́nu àwọn pípù yìí wọ́n lè dákẹ́ ẹ tún wá fún ní double rank ṣẹ́rí àná ní tẹ́ṣẹ́ àná yẹn ẹ fáwọn ẹlẹ́gbọ̀ọ́ yìí ní double rank ní oyin lè pàwọ́ fún yín o ẹ tún fún wọn ní nǹkan egungun ẹ fún wọn ní power tọ́tọ́ fún máa sọ̀rọ̀ ní o ìtẹ́sí yìí ò lọ o ìbéèrè yìí kan péré ẹ wá rí dáhùn láàrin 1 hour 40 minutes amúwà ń bẹ̀ o ìbéèrè yìí kan péré ẹ wá rí dáhùn ẹ béèrè can you imagine gbogbo ẹ wá dà sí rough ẹ wá dà sí gbogbo abílẹ̀ sáfífi yẹn mú wá ẹ̀rí nǹkan tako ẹ̀rí nǹkan kan ẹ̀rí tako ẹ̀yà túnṣe o nítẹ̀sí yẹn kò lọ o ẹ bójú wa jẹ́ ní ìlépa wá fún yín o ní ọ̀dọ̀ tèmi o àyàfi tó bá yẹ pé yes kò nífẹ̀ẹ́ òdodo nìkan ló kù ló máa ní nítẹ̀sí yẹn kò lọ o really in fact pẹ̀lú gbogbo ẹ ṣe pariwo tó lọ online àṣẹ ẹ padà abojú wa jẹ ẹ bójú wa jẹ èmi nípa fún ẹ àṣẹ èmi o opinion tèmi ni ẹ bójú tèmi jẹ o ẹ fẹ́ defend àwọn ọ̀rọ̀ bútan bíbú yìí sọ ẹ dẹ̀ wà well prepared bọ́nà yìí ṣe nǹkan máa yẹn ẹ ti mọ nǹkan tí ẹ fẹ́ sọ̀rọ̀ lé lórí ẹ ti wà well prepared lẹ̀ ẹ wà rí àwọn ẹ̀rí gidi mú wá ẹ̀yin lè ṣòfin bí kò má ṣe interrupt èyí lè wá tún interrupt wọn ẹ̀yin lè pa fún ẹ àwọn bíbí yẹn fún wọn power ni o gbogbo tó yẹ kẹ́ ẹ sọ tí yẹ kẹ́ ẹ máa fi da àwọn kan tá ń gbé wá nù òun ni Ustaz Jamiu padà wá ń sọ nígbà tí ọba dá gbóyin lẹ̀ ọba ń tẹ́ ẹ ṣe wà okay because life yẹn rough àwọn tá à ń gbóyin àkú lórí náà àwọn tá à ń gbóyin àkú lórí gbogbo tẹ́ ẹ ṣe rọ kò lọ rárá nǹkan tẹ́ ẹ ṣe kò lọ rárá ẹ̀yà tún bí debate yẹn ṣe o if not ẹ̀dẹ̀ ní sọ fún yín kò sí tẹ́ ẹ lè ṣe àwọn pípù yẹn lè mí ni wọn níta tí wọ́n ṣe yìí ẹ tún wá bà lójú jẹ́ ẹ bá ogun ẹ jẹ́ ẹ tún wá fún ráàkì níta ẹ ṣe ò lọ fún wọn tó bá wo láìfù yẹn debate yẹn ẹ lè pín ìṣe debate ẹ múra àjà wá ní ẹnìkan lágídí ẹnìkan ń pariwo ẹnìkan tó fẹ́ ẹ láàrin mùsùlùmí náà tẹ wá síbẹ̀ yẹn náà lè tún wá ń drag ọ̀rọ̀ mọ́ra yẹn lọ́wọ́ ìkíní kan dákẹ́ ní ẹjẹ́ ń sọ̀rọ̀ debate kọ́ nìyẹn o ẹ lọ tún ṣe o ẹ bójú wa jẹ́ o ẹ jẹ́ kí n sùn káà ẹ lọ́kàn mi.